Gíwá Aláròyé mi, Gíwá Aláròyé mi o, káàbọ̀ ọmọ alápàníràwé o. Ọmọ alápàníràwé mo tún dé, ọmọ agbórí ọ̀ka ṣẹbọ, ọmọ ìrìn lọ́wọ́ ejò tí jọmọ ejò ń yà. Ọmọ kọ́ka síwájú, ọmọ kí paramọ́lẹ̀ ò sì tẹ̀lé, ọmọ kágbà òjò là ọmọ wọ́ rúrú bọ̀ lẹ́yìn wọn. Bàbá ta ni ó dúró jọmọ ejò níyà. Mo kí ẹ kú dédé àsìkò yìí bí gbogbo tí ẹ ti ń wò wá. Akíyín gan, ìdààmú ayé ò ní bá yín. Bẹ́ẹ̀ ṣe ti subscribe sí iléeṣẹ́ wa, Ọlọ́run á subscribe ayọ̀ sínú ayé yín. Ìdààmú ò ní wọnú ayé yín wá. Ọmọ yín yóò yanjú. Gbogbo tẹ́ ẹ bá dáwọ́lé báyìí, support lọ́tọ̀ àti lọ́sì látọ̀dọ̀ Ọlọ́run àtọ̀dọ̀ ènìyàn, ẹ máa rí gbà. Bẹ́ẹ̀ ṣe subscribe sí iléeṣẹ́ tiwa. Mo kí yín gan. Kì í ṣe ìròyìn mọ́ lórí wàhálà tó ṣẹlẹ̀ láàrin àwọn àáfàá méjì tí ó di ọ̀rọ̀ oní ẹ̀wọ̀n. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run wípé Ọlọ́run ó ti gbàkóso. Mo wo fídíò Alájà Kaola, ẹ ti mọ̀ àmọ́ sọ àti máa lo fídíò yẹn nítorí òfin tó pọ̀ lórí YouTube, àti pé àwọn fídíò yẹn ẹ ti wò ó yóò kàn máa jẹ dátà ní táwa bá tó wá ń tún mú wá á mọ̀ dàbí àtúnwí asán. Ṣe mọ̀ pé ìjàpá ní tó ń bá débi tó bá ń lọ láàrin oko ẹ̀pà, yóò kàn máa yọ sí ìlẹ́nu, yóò kàn máa bọ́ sí ìlẹ́nu kóró ni ìta bá mọ̀ bí ìdáná ń rí. Àlàyé tá a fẹ́ jọ ṣe lórí ọ̀rọ̀ yìí ni pé àti Alájà Kaola àti Alájà Keugba Gold kì í ṣe àwọn nìkan tó ọ̀rọ̀ yìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn nìkan ni mo fẹ́ sọ, pàápàá jùlọ ẹ̀yin àáfàá tẹ́ ń gbọ́ wá, kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn nìkan. Ọ̀rọ̀ èèyàn fúnra rẹ̀ individual ó wà ní ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí, torí pé àáfàá àìmọye ẹgbẹgbẹ̀rún àáfàá ni wọ́n wà tá a gbúrò wọn lórí social media tí wọ́n dẹ̀ jẹ́ àáfàá tó ń ṣe dáadáa. Mo fẹ́ máa fojú kan wo àwọn àáfàá tó jẹ́ wípé bí wọ́n bá tí ì dórí social media dá sí gbogbo ohun tó ń lọ, kán bára wọn jà, kán fàjà, ojú tí mo fẹ́ fi máa wò wọ́n ò dáa. Tí mo fẹ́ sọ fún àwọn àáfàá tí wọ́n ń wá sórí social media wàá jà ni pé wọ́n ṣe máa wá láti wá ṣe wáàsí, bí wáàsí wọn bá ṣe rí láyé ò ṣe wò wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ò kan àwọn àáfàá ni wọ́n ń dá sí. Àwọn pásọ̀ kan náà wà bẹ́ẹ̀ o, mi ì fẹ́ máa dárúkọ ni o. Àwọn ni wọ́n dá sọ̀rọ̀ gbá, àwọn wọ́n dá sọ̀rọ̀ àwo, bó bá kọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe, bó kọ̀rọ̀ àwọn ni wọ́n máa búlé ẹ̀sìn kan sẹ́sìn kan, àtàfà tó ń bú kìrìsìtẹ́nì àti ìbílẹ̀ tó ń bú kìrìsìtẹ́nì àti mùsùlùmí, àti kìrìsìtẹ́nì tó ń bú àfà àti ìbílẹ̀, onírànù ayé ni wọ́n. Torí pé Ọlọ́run ò rán wọn níṣẹ́ tí wọ́n ń ṣe. Gbogbo ẹ̀sìn pátá tọ́lọ̀ ni. Ẹ̀yin lẹ rí pé èèyàn kan ń bọ òòṣà, ẹ̀yin lẹ mọ òòṣà. Tá a bá ní ká máa tú gbogbo àwọn tá a tẹ̀lé inú àwọn ẹ̀sìn yìí, òòṣà ni wọ́n, torí pé òrìṣà wọn dá ni láàrin wa. Ọlọ́run rí ẹ ńlẹ̀ kó tó pe Jésù. O lè rò pé wọn ò tí ì bí ẹ ńgbà yẹn, o lè wà láyé ńgbà yẹn. Ó rí ẹ ńlẹ̀ wo àáfàá oníranù yìí kó tó pe Muhammadu sallallahu alayhi wa sallam. Ó rí baba ńlá baba lákú wálẹ̀ kó tó pe Ògún Ṣàngó. Orí ìyá ńlá wálẹ̀ kó tó pe Ọya, kó tó pe Mọ́remí. Bọ́lọ́run ò bá fún wọn lágbára, wọn ò lè ní. Ọlọ́run ṣàwọn dá, ẹni Ọlọ́run ṣàdá tí orí rẹ̀ ṣàádá, orí ló gbé débẹ̀ ni wọ́n ń pè ní òrìṣà dá. Ẹ wá sọ òrìṣà di orúkọ evil. Tá a bá ní ká sọ, ká máa wo àwọn ẹ̀sìn àtọ̀húnrìn wá. Ẹ má bínú, ọ̀rọ̀ Alájà Kaola àti Alájà Keugba Gold ni mo gbé tí mo fi wọ bí tí mo wọ̀ lọ yẹn, bẹ́ẹ̀ mi ṣe darí ni. Tá a bá ní ká máa tú, ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì mùsùlùmí ni ò ní fẹ́ràn mi. Bàbá mi Ràífù Agboola Lábàdí ó lélẹ́kùrò, bẹ́ẹ̀ ni mùsùlùmí ni wá.
bàbá tèmi gangan wá di kìrìsìtẹ́nì àti ìyá mi wọ́n ṣe débi àmì èmi náà ṣe kìrìsìtẹ́nì mo ṣe mùsùlùmí kódà mo bá wọn oníbílẹ̀ ṣe. Nǹkan tí mo rí ń bẹ̀ ni pé ẹni tá a bá ń pè tí kì í bá ṣe ọlọ́run òrìṣà dá ni ìránṣẹ́ ọlọ́run ni. Ẹnikẹ́ni tá à ń bá ti pàṣẹ rẹ̀ gba àdúrà kò yàtọ̀ fáwọn tẹ́ ẹ̀ ń pè lóríṣà. Ẹ sọ wípé orí òòṣà ànábì dá àbẹ́ sọ pé orí òòṣà Jésù dá, kí ló dé tí ò mú yín tí ò fi ń ṣe gbákejì ẹ̀? Orí ló ṣàdá. Ẹ kí wá níjà? Ẹ̀sìn wo lọ́lọ́run ń sìn? Ṣáwọn oníbílẹ̀ wọn ò ṣe rere? Ṣé àwọn mùsùlùmí tí ò tiẹ̀ kírun rárá wọn ò ṣe rere? Ṣé ẹ̀dọ́kàn wọn ni? Ẹ̀yin tẹ́ ń kírun tí gbogbo wájú orí yín ti bó, tẹ́ ń hùwà tí ò dáa, tẹ́ ń ṣe rere, ọlọ́run ń wò yín ni. Kìrìsìtẹ́nì tó lè kú sí ṣọ́ọ̀ṣì àtàrà àti tó yẹ pé tẹ́ ẹ bá padà tẹ́ ẹ bá yẹ̀ ẹ́ wò ẹ̀gbin burúkú lẹ máa bá bẹ̀. Àìmọye ṣebí ni gbogbo wa jọ ń rí ẹ̀sùn wòlíì lóríṣiríṣi pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Ẹ wá di baba aláwo mélòó mi ò wá bí láti gbèjà ẹ̀sìn kankan tẹ́ wá sórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń bára wọn fàájà ìta ń sọ nìyẹn. Láyé àtijọ́ àwọn ọlọ́dẹ àwọn bàbá wa wọn à ní jókòó sórí àga tí ìyàwó ẹgbẹ́ ọlọ́dẹ wọn tó ti dìde. Ẹ wo discipline. À ń sọ nípa ẹ̀sìn, discipline àti ìfẹ́ pẹ̀lú conscience ẹ̀rí ọkàn ó wà very very important. Dandan dẹ̀ ni, it's imperative, dandan ni. Ṣùgbọ́n tó o bá ní tó wá ló ń gbèjà ọlọ́run oníranú ayé nìyẹn. Ṣe rí ibi tí mo wá fẹ́ padà sí lórí ọ̀rọ̀ alájà Kaola àti alájì Akeugba Gold. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí ti dé court. Àwa bí láti dẹ́ anybody lẹ́bi, àwa bí láti analyse ká dẹ̀ gbára wa mọ̀ràn ni. Ìsọlẹ́nu nìṣẹ̀lẹ̀ yìí jẹ́ fún yín. Tí alájà Kaola mo máa ń sọ fún pé ẹ wọ́n máa ń dà gbogbo èèyàn lè mímọ̀, gbogbo èèyàn lè mímọ̀. Alájà Kaola yàtọ̀ sẹ́bí ṣùgbọ́n kò ní kí n má bàa sòótọ́ ọ̀rọ̀. Iṣẹ́ tó ní kálukú gbé dání ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bóyá ẹ ti wo ṣóò mi rí, bóyá ní ilé bàbá wọn, bóyá ní ilé mẹ́rin ló là wá. Ilé tí bàbá tiwa lákọ̀ọ́kọ́ kàn títì níbi táwa gbé wọ́n ń ṣe fíríjì níwájú ìta bẹ̀. Ilé ọ̀bọ̀dà Tájù, ilé Yàyà Sọ́fíọ́, ilé àwọn gbẹ̀gbẹ́ ilé wa lọ ilé wọn ní ọ́fíìsì ilé wọn bàbá wọn dà. Ṣùgbọ́n bí èèyàn bá jáde láti ilé tó dára tó kéwú bí wọ́n ṣe kéwú yẹn, torí pé nílùú Ìbàdàn bàbá Rúfáì ni bàbá wọn, chief imam Ìbàdàn gbà kan. Wọ́n ní ọkọ̀ lo 505 nǹkan nìke Peugeot, ojú wíńdò bàbá wa ní ọmọ páàkì ẹ̀ sí torí mọ́tò dọ́tẹ̀ ọ̀dọ́dọ̀ wọn lókè. Alájà Kaola, alájà Kafilat, ìsọlẹ́nu lélẹ̀ pé ẹ tiẹ̀ lọ sí ẹ̀dẹ́wájú adájọ́ lórí kíni. Torí ọ̀rọ̀ ẹ̀sìn la ọ̀rọ̀ yìí dẹ̀ kọjá ọ̀rọ̀ ẹ̀sìn, ṣùgbọ́n àwọn tó bá mọ̀gbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni wọ́n máa pè. Bí ìgbà tí èèyàn ń ta ẹrẹ̀ bá Islam tẹ ìgbé dání, ọwọ́ ajé àáfàá tó gbajúmọ̀ méjì. Wàláhì ká sọ tòótọ́, àáfàá di alájà Kaola. Ṣùgbọ́n gbà míì ẹni tó dáa máa ń ṣe àṣìṣe tí ò ní mọ̀. Ṣé ní gbogbo fàájà ojoojúmọ́ ó ti ń dìsọ lẹ́nu fún yín o. Aláàjì Akeugba Gold kì í ṣe alájà Kaola nìkan lẹ́yìn àti ẹ̀ náà ti ní gbọ́nmi sí omi tó. Kí ló dé? Ọ̀rọ̀ ṣòro dá sí. Mi ì dá ilé bí, mi ì dá alájà Kaola lẹ́bi. Ṣùgbọ́n bí kókó bá ń fẹ́ ní lẹ́fẹ̀ẹ́ àìrìn láwùjọ ọmọdé, ẹ ti dèèyàn pàtàkì, ẹ ti dá síwájú, wọ́n ń wò yín wájú àtọkùnrin àtobìnrin yín. Ẹ wá di ẹni tí ń wọ́ra yín wá lọ wájú adájọ́
social media wá ń gbé áńkọ́ọ̀fù lọ́wọ́ Kaola tó sì ní àwọn ọmọlẹ́yìn àwọn ọmọ àjọ tó jáde láti lè rè kí lẹ bá débẹ̀. Alájà Kaola bínú bá ń bí yín àṣírí tó bá wà láàrin ẹ̀yin àti èèyàn ẹ má tú jáde mọ́, ẹ má sọ mọ́, ẹ má sọ̀rọ̀ jù mọ́. Ṣé ìsòtọ́ fún yín gbogbo ohun tẹ́ ń sọ lórí social media mo rí ni mo gbọ́ ohun táwọn èèyàn ń sọ pé o àwọn kan ò gbà yín gbọ́, àwọn kan gbà yín gbọ́ wọ́n dẹ̀ fàdúrà ràn yín lọ́wọ́. Gbogbo nǹkan tẹ́ ń béèrè níwájú Ọlọ́run táyé lè fi máa jẹ̀yẹ yín àtèmi náà àti gbogbo àwọn tó ń wò wá Ọlọ́run á ṣe. Ìbínú ń gbà míì kì í jẹ́ kádùá ò gbà. Obìnrin ò kì í lè control ara ẹ̀ tán bá ń bínú. With maturity ni Alhaji Akeugba Gold fi bá yín fa wàhálà ẹ̀. Torí mo wo show wọn kan tó bá jẹ́ bẹ́ẹ̀ ni tán láwọn ní ẹ withdraw gbogbo nǹkan tẹ́ ẹ sọ nípa mi wọn ò bá yín jà. Ṣé ẹ wá mọ̀ wípé ńgbà tẹ́ ẹ bínú lẹ sọ̀rọ̀ kò ní easy àti lọ withdraw mọ́ kán mọ́ fojú kojú wòyìn ṣẹ́ni ẹlẹ́ni á jẹ́ kókó ẹ̀ ó bàjẹ́ ni. Wọ́n fẹ́ pa mí ọ̀rọ̀ wọn sí mi ó ṣe gbá why are you saying that? Kí la fẹ́ para wa fún Alhaji Akeugba Gold kí lẹ gbà lọ́wọ́ ara yín? Ìbá bẹ́tà kẹ́ ẹ yanjú ẹ̀ lábẹ́lé. Islam tẹ́ gbé dání kò yẹ kó Islam ò yẹ kó le tó bẹ́ẹ̀. Kì í dẹ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ló dá wàhálà lẹ̀ torí àwọn àṣírí tí ó ti jáde kò lè padà sẹ́nu mọ́. Ó jẹ́rọ́ ó jẹ́ òótọ́ allegedly allegation. Ẹ jẹ́ káwọn èèyàn máa ṣọ́ra o nínú àwọn ọ̀rọ̀ tá a mọ̀ sọ jáde lẹ́nu. Kò sẹ́ni tó fẹ́ mọ̀ tó ṣẹlẹ̀ láàrin. We careless to know about it. Nobody care to know what is happening between you. It will transpire láàrin àfẹ́ mọ̀. Ẹ regard ẹ̀sìn torí pé ẹjọ́ jáfa. Ẹ respect ẹ̀sìn Islam torí pé ẹjọ́ jáfa. Ẹ má bára yín jà mọ́. Tó bá jẹ́ mi lẹ́yìn ẹ̀yin ló wá yẹ kẹ́ jẹ́ ọ̀rẹ́ jù lásìkò yìí kí àwọn èèyàn lè rí gẹ́gẹ́ bí aṣíwájú rere. Kóòtù ò sí fún ẹran èèyàn náà ló wà fún. Ọ̀rọ̀ tá a bá fà láàrin ara wa tá a rí yanjú kì í ṣẹ̀ṣẹ̀ kéèyàn gbéra èèyàn lọ kóòtù náà ni ó yanjú ẹ̀. Ṣùgbọ́n ká máa bá débi pé handcuff tó bá jẹ́ bí mo ṣe rí nínú picture tí ì ṣe image making àbí wọ́n kàn draw ẹ o ó kù díẹ̀ káàtó. Ẹ̀yà àfáà yòókù náà dẹ́ẹ̀bà ara yín jà bẹ́lẹ̀ bá wílé bẹ́lẹ̀ bá wítọ̀ ilé àtúní wọ́n tún fàájà wọ́n tún ṣe kinní kan àtẹ̀yìn pastors náà ẹ lọ ṣọ́ra yín. Ẹ wò gbẹ̀yìn íńtánẹ́ẹ̀tì ò ń gbàgbé o ẹ rò gbẹ̀yìn o wọ́n á tún padà gbé wá kẹ́ ẹ padà ṣoore fúnra yín íńtánẹ́ẹ̀tì ó mọ̀ gbé wá kẹ́ ẹ lè parẹ́ mọ́. ìta ṣe léni tá à ní lè defend lọ́la táwọn ọmọ wọ́n wà á jọ rí tí wọ́n máa dọ̀ta bàbá rẹ ti bú bàbá mi rí bàbá rẹ ti ṣe gbárí. Ẹ má jà dènà àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn. Gbogbo tó bá dìjà láàrin yẹn parí ẹ̀nu ilé ẹ wá ṣe wáàsí fáwọn èèyàn ẹ wá wàásù fáwọn èèyàn ẹ wá bájọba sọ̀rọ̀. Ẹ má jẹ́ kí wàhálà yìí pọ̀. But kíní kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹni tó bá fìyà jẹ̀yàn lọ́nà àìtọ́ Ọlọ́run dúró dè. Ẹ já fi ọ̀rọ̀ Alhaja Kaola ẹ já fi kẹ́kọ̀ọ́ o torí kó yẹ káwọn náà kẹ́kọ̀ọ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí. Ẹ̀kọ́ wo ni mo fẹ́ sọ pé when you are angry you better keep quiet kó má bàa sí ọ̀rọ̀ sọ. Ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ tó bá ti bọ́lẹ̀ kò ṣeé kó mọ́ ẹ̀yin ni. Tẹ́ mọ̀ wá ní ìwọ náà sọ̀rọ̀ sọ́dà ìwọ náà sọ pé ọmọ bínú. Ìjà tí máa jà tí máa bẹ̀yàn kó má bínú tó bá kàn wù mí ni ọlọ́mọdé ń jà I rather keep quiet. Yes. Tí o bá ń bínú lọ́wọ́ má sọ̀rọ̀ jù. Tínú ẹ bá dùn má ṣèlérí kó má bàa ṣe ìlérí tó ní lè múṣẹ. Torí òní kọ́ o torí ọ̀la ni. Èmi máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ subscribe sí kànnì wa. Àwọn ṣe ń ṣókí torí pé dátà àmọ́ nǹkan tó ń lọ ìfẹ́ wa lẹ ní tẹ́ fi ń wò wá bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ yẹn ẹ̀ lè wò ó.
Alhaja Kaola ẹ kẹ́kọ̀ọ́ nu tó ṣẹlẹ̀ o. Òní tètè jìn sọ́fìn, ọ̀la tètè jìn sọ́fìn. Ṣé tètè nìkan ló wà lọ́fìn ni? Alágẹmọ kú sáàrò lénìí, ó kú sáàrò lọ́la. Ṣálágẹmọ nìkan ló wà láàrò. Abíyín nílé re, ẹ kẹ́kọ̀ọ́ re, ẹ nímọ̀ re. Bẹ́ẹ̀ bá ń bínú, ẹ má táṣìírí tó bá wà láàrin ẹ̀yin àti èèyàn. Àgàgà tí ò bá sí ẹ̀rí, eléyìí wà fẹ́mi àti ìní o. Ṣeun Agboola lórúkọ mi. Bẹ́ẹ̀ ṣe ń subscribe yẹn, eré àtayọ̀ kọ́lọ́run máa subscribe sínú ilé yín. Ẹ ṣé mo dúpẹ́. Chief Cookee Gíwá Aláròyé one and only ààrẹ àfìdíjagun ọ̀rọ̀. Bàbá Káráfúyẹ́ tí jẹ́ jù gbàmàṣà jù gbàjọ́ pásọ̀ skeleton èlèlè wò bí tó bá ń wọ̀ tó máa wò sí, tó bá ń wo wájú máa wẹ̀yìn. Wọn ò ní fi àṣetutù orílẹ̀-èdè yìí o. Àṣẹ.